àwọn nǹkan kan tún wà tó yẹ pé ó fi àbàwọ́n sí aṣọ àlà gómìnà Ṣèyí Mákindé. Òun ni bó ti ṣe lọ ń ti orí ara ẹ̀ bọ ọ̀rọ̀ lọ́balọ́ba, kò ṣe ibẹ̀ yẹn dáadáa rárá, to the point pé ó lọ amend the chieftaincy declaration of Oyo State, isolating the council of Obas. Lóòótọ́ àwọn council yẹn ohun tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó jẹ́ ohun ìyàlẹ́nu, there is no doubt about it. Ṣùgbọ́n kí gómìnà wá arrogate to himself by law the roles of traditional institutions is, in my view, not good enough. Tí Ṣèyí Mákindé bá kúrò lórí oyè, there is no doubt about it wípé a kàn máa rí oríṣiríṣi suits máa lọ right, left and center ni lórí gbogbo àwọn ọba tó ń install káàkiri, látòrí Alaafin dọ́dọ̀ Soun àti ṣé Iseyin náà tún ti ṣe, and so on and so forth. So lórí ọ̀rọ̀ lọ́balọ́ba dé, I think the governor went too far. Kò yẹ kó get ara ẹ̀ enmeshed in gbogbo àwọn wàhálà traditional institutions wọ̀nyẹn. Òfin ti sọ róòlù ẹ̀ fún. Tó bá jẹ́ pé mi ni, mi ì ní kọjá ibẹ̀ yẹn, bí tí róòlù mi wà yẹn, mi ní kọjá.